Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. A dúpẹ́ fún Ọlọ́run fún ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí. Happy New Week to you. Gbogbo ẹ̀yin subscribers wa, a kí yín, ẹ kú àdúrótì. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe ọjọ́ ìbí ní èní, Ọlọ́run Elédùmarè ọba láàánú á jẹ́ kẹ́ ẹ ṣe ọdún ayọ̀ o. Èní ni 22nd of September. Happy birthday to gbogbo ẹ̀yin celebrants, a kí yín, ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Èyí tí a tún fẹ́ mú wá lénìí ó ní ọ̀rọ̀ tí a gbọ́ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú àgbàlá bàbá wèrè ńlá. Bí mo ṣe sọ gist mi ní ọjọ́ Saturday, mo sọ nípa ìbúra tán ní kí àǹtí wa wá búra lórí nǹkan tí wọ́n sọ wípé àwọn fẹ́ra kù kí wọ́n má bàa fi ṣe ritual àwọn. Ṣùgbọ́n wọ́n ní àǹtí wa, wọ́n ní wọ́n láwọn máa búra. Àwa mọ ìgbésẹ̀ tí bàbá wèrè ńlá fẹ́ gbé lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n wọ́n ní àwọn fámílì wọn, wọ́n ní wọ́n ń drag bàbá wèrè ńlá wípé kí ló dé tí bàbá wèrè ńlá tí wọ́n fi fẹ́ kí àǹtí wa kó búra. Wípé ṣé nǹkan tí bàbá wèrè ńlá ń ṣe ṣó dà. Wípé gbogbo nǹkan tí bàbá wèrè ńlá ń ṣe yìí pé nítorí ìyàwó wọn ò ní wọ́n fi ń ṣe, pé wọ́n ń try láti make sure pé àwọn frustrate àǹtí wa kúrò ní inú ààfin. Wípé gbogbo nǹkan tí bàbá wèrè ńlá ṣe ò ní nítorí queen wọn ni wọ́n fi ń ṣe. Wípé àti bẹ̀rẹ̀ ni bàbá wèrè ńlá ti ń wá bí wọ́n ṣe máa lé àǹtí wa kúrò nínú ààfin. Nǹkan tí a gbọ́ nìtàn ní àwọn fámílì wọn sọ. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ ààfin ó ní í ṣe pẹ̀lú ìbúra. Bí wọ́n dẹ̀ ṣe ń ṣe nìyẹn kó tó di pé bàbá wèrè ńlá ń fẹ́ gbogbo àwọn sisi wa gbogbo yìí. Ṣùgbọ́n wọ́n ní ó ṣe jẹ́ ìgbà tí bàbá wèrè ńlá ní kàǹtí wa wá ṣe ritual ni àǹtí wa ní àwọn fẹ́ra kù. Wọ́n ní ìdí nìyẹn tí bàbá wèrè ńlá fi gbé ìgbésẹ̀ pé wọ́n gbọdọ̀ fi ancient sword búra. Wọ́n ní àwọn fámílì wọn dẹ̀ ń bínú wípé nǹkan tí bàbá wèrè ńlá ń ṣe nítorí queen wọn náà fi ṣe. Wípé kò sí nǹkan míì níbẹ̀. Wípé tí ò bá ń ṣe bẹ́ẹ̀, wọn ò ní sọ pé kí àǹtí wa kàn wá fi ancient sword búra. Ẹ̀yin èèyàn lé, a gbọ́ nǹkan tí wọ́n ní bàbá wa wèrè ńlá sọ. Wípé lórí ọ̀rọ̀ queen àwọn, wípé oríṣiríṣi ló ti ṣẹlẹ̀, àwọn dẹ̀ ti kìlọ̀ fún àwọn sisi wa gbogbo yìí ní àìmọye ìgbà wípé kàn jáwọ́ ní ọ̀rọ̀ queen wa. Wípé ṣùgbọ́n wọn ò gbọ́. Wọ́n ní gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìn wọn ló mú owú jíjẹ dání. Wípé àwọn dẹ̀ ń warn àwọn sisi wa yìí wípé ọ̀rọ̀ queen wa kò gba owú jíjẹ. Nítorí pé bí ẹlẹ́dàá bí ó ṣe yàn fún wọn, ó yàn dáadáa ni. Wípé àwọn dẹ̀ ti sọ fún wọn kàn jáwọ́ nínú kàn máa jowú queen wa. Pé àwọn ti sọ fún wọn. Wípé ṣùgbọ́n wọn ò gbọ́, wọn ò fẹ́ gbà. Wípé nǹkan tí wọ́n bá dẹ̀ fi ojú wọn rí, wípé kí wọ́n máa faramọ́. Wípé lórí ọ̀rọ̀ pé àǹtí wa kò fẹ́ búra àbò fẹ́ búra nítorí ancient sword. Wípé àǹtí wa ló gbé ìgbésẹ̀. Wípé nǹkan báyìí ń ṣẹlẹ̀ sáwọn. Pé nígbà tí àǹtí wa dẹ̀ ti gbé ìgbésẹ̀ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ sáwọn, wípé kò sí ṣíṣe kò sáì ṣe, wọ́n ní láti wá fi ancient sword búra. Tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tí wọ́n sọ. Tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tí wọ́n sọ o, wọ́n ní láti fi ancient sword búra ni. Ẹ̀yin èèyàn lé, èmi mọ̀ pé kò sí nǹkan láyé yìí tí Ọlọ́run Elédùà tí ò lè ṣe.
ó dẹ̀ ti pẹ́ tí Ọlọ́run ti ń ja ìjà yìí fún Queen wa. Ìjà ìlara Yorùbá ní kì í tán bọ̀rọ̀. Gbogbo àwọn ìwà tí àǹtí wa yìí ń wù ó mú ìlara dání. Torí a gbọ́ wípé wọ́n lọ pe ọ́nkù wọn tó wà ní Australia. Wọ́n lọ ń sọ̀rọ̀ fún ọ́nkù wọn. Ipá wọn ò lè fi ọkọ àwọn sílẹ̀ o. Àwọn dẹ̀ ti fẹ́ra kù o. Wọ́n ní ọ́nkù wọn wá ń sọ gbogbo ọ̀rọ̀ yìí fún Queen wa. Wọ́n ní Queen wa bínú wípé kó má ever dá sí ọ̀rọ̀ fámílì àwọn ọmọ, kó má pe fámílì àwọn, kó dẹ̀ má fi ọ̀rọ̀ kankan tó fámílì àwọn létí mọ́. Wípé kí wọ́n stay away ní ọ̀dọ̀ àwọn fámílì àwọn. Wọ́n ní Queen wa bínú gan. Wọ́n ní ìgbà tí Queen wa máa sọ̀rọ̀ yìí gan, wọ́n ní wọ́n disgrace wọn lójú àwọn èèyàn ni. Ẹ̀yin èèyàn lé, wọ́n dẹ̀ ní Queen wa ní gbogbo ọgbọ́n tó ń dá láwọn mọ̀. Ipá àwọn ò dẹ̀ lè ever fi ọkọ àwọn sílẹ̀. Wípé ìdùnnú wọn ní pé káwọn bínú. Ipá àwọn ò dẹ̀ ní bínú. Torí pé àwọn love ọkọ àwọn, àwọn ò dẹ̀ fi ọ̀rọ̀ bàbá wèrè ńlá ṣeré. So gbogbo nǹkan tí a rí nínú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí òun ni pé àwọn elders kọ̀ọ̀kan wà tó yẹ pé wọ́n ń kọ́ àwọn àǹtí wa yìí ní àwọn nǹkan tí ò yẹ kọ́kọ́ wọn. Wọ́n ń sọ gbogbo àwọn nǹkan yìí fún wọn so that wọn ò ní máa ṣe gbogbo nǹkan tí ọkọ wọn bá ní kán máa ṣe. Wọ́n dẹ̀ máa jà lórí ààyè tiwọn náà. Wọ́n á máa bá bàbá wèrè ńlá jà. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tí bàbá wèrè ńlá tí wọ́n ní kó wá fi ancient sword búra, wọ́n ní ó ya àwọn elders tó ń support wọn yìí, wọ́n ló yà wọ́n lẹ́nu. Wọ́n ló yà wọ́n lẹ́nu pé wọn ò mọ nǹkan tán lè sọ mọ́. Wípé wọ́n wá ní tọkọ láṣẹ, nǹkan tọkọ ẹ̀ bá sọ ni kó fara mọ́. Ẹ̀yin èèyàn lé. Ọlọ́run Elédùmarè ló ń jà fún Queen wa o. Ọlọ́run Elédùmarè dẹ̀ fún bàbá wèrè ńlá ní ọgbọ́n àti òye tí wọ́n fi ń handle àwọn sisi wa gbogbo. Gbọ́ wípé àwọn fámílì àǹtí wa ìkan nínú wọn, wọ́n ní wọ́n wá sí ọ̀dọ̀ bàbá wèrè ńlá ni wọ́n dẹ̀ ń sọ wípé ọmọ àwọn á wá fi ancient sword búra. Wípé nítorí pé nǹkan tí ọmọ àwọn sọ ó dá ọmọ àwọn lójú. A gbọ́ tí wọ́n ní bàbá wa wèrè ńlá ní kí wọ́n gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí láti fi ancient sword búra fún wọn. Àǹtí wa, ṣé ẹ dẹ̀ mọ̀ pé ancient sword ò ń ṣe nǹkan téèyàn lè fi ṣeré? Ancient sword ò ń ṣe nǹkan téèyàn lè fi ṣeré rárá. So bí a ṣe gbọ́ o, wọ́n ní wọ́n máa prepare àwọn láti búra bóyá lóòótọ́ ni wọ́n fẹ́ra kù. Ẹ̀yin èèyàn lé, ibí ni màá fi òpin gist sí. Tó bá tún yá, a máa fún yín ní update. Ẹ̀yin èèyàn lé, ẹ má gbàgbé pé gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí alẹ́ ìjì ni o. Àbá bàbá wèrè ńlá àbá wọn gbé inú ààfin, a gbọ́ ni, ààrẹ. Orúkọ mi ni Máṣọ́lá kò yí padà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Follow mi lórí Oore Ọ̀fẹ́ Gist TV. Ibẹ̀ ni a ti máa mú àwọn celebrity gist àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa àti ìrírí ayé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní October 15. Ẹ máa gbáradì. Tàbá dẹ̀ ti parí ẹ̀, orí Oore Ọ̀fẹ́ Gist TV láti máa ṣe gbogbo àwọn prize giveaway. Wẹ́ follow mi. Ẹ̀yin tẹ́ bá ti follow mi, ẹ subscribe lórí channel yìí so that ẹ máa gbádùn àwọn gist wa. Ẹ̀yin èèyàn lé, I love you all. Thank you so much. Share, like and subscribe. Máṣọ́lá Gist TV. Love you all.